àwọn ọlọ́kà kú mọ́ mẹ́fà kòrìṣà kòrìṣà sí mẹ́rin jìjìjìjì lọ́wọ́ ogun wẹ̀dẹ̀ lọ́gbẹ́ bá pàkọ́lé egúnú. ogun wẹ̀dẹ̀ lọ́gbẹ́ bá pàkọ́lé egúnú onílé orí ọmọ akélébé bàbá yá ẹlẹ́tàdá òṣogbo ọ̀pá ẹ̀dá rè mọ̀jẹ́jẹ́ kì í jẹ gan bàbá yá ẹlẹ́tàdá òṣogbo àgbẹ̀dúró dídì kò sọ́kù ọ̀sọ̀tẹ̀ pàtàkùrè kò dẹ́kun ọlọ́pàá ọba jẹ́. àyíká lẹ́yìn ọmọ ẹlẹ́sẹ̀ ìjọ ọlọ́mọ lẹ́sàn ìdọ̀mọ ara mọ jẹjẹ ó lè jẹ lẹ́sàn ìdọ̀mọ arọ́pà ó lè àtàlẹ́sẹ̀ lọ́pàá kó lè jẹ àyíká lẹ́yìn ọmọ ẹlẹ́sẹ̀ ìjọ. Hello. Hello. Kábíyèsí ẹ̀kọ́ ọjọ́ òní ẹ̀mí yìí ó gùn ẹ̀pẹ̀ fún wa. A kí gbogbo wa fún ọjọ́ òní tójú wa tó rí ní agbára lọ ẹ̀mí kálukú ogun o. Orí oyè tí bàbá wà ẹni dúdú àtàlàáfíà láàmú rí l'Ógbómọ̀ṣọ́. Ẹ̀yin ṣé babaláwo àbí òun ṣẹ̀ṣẹ̀ bàbá fẹ́ rí yín bá yín sọ̀rọ̀ ni wọ́n fi ránṣẹ́ sí pé àwọn ọba yín sọ̀rọ̀ so kí ẹ farabalẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ tó rẹ̀ wọ́n pè yín sẹ́yìn pé gbogbo tó yẹ ká ṣe jóni láti ṣe wọ́n kàn fẹ́ bá yín sọ̀rọ̀
ṣó ti yé yín Olúwa Ọlọ́run ó dùn ọ́ yóò dùn tí a. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Nǹkan tí mo fi fẹ́ sọ pé kí a sọ̀rọ̀ òun ni wípé oríṣiríṣi ni gbogbo wa ti kà lórí amóhùnmáwòrán nínú pépà àti gbọ́ nínú amóhùnmáwòrán àti gbọ́ oríṣiríṣi. Nǹkan tó dẹ̀ dé òun ni wípé gbogbo nǹkan tá à ń gbọ́ iṣẹ́ àwọn ọlọ́tẹ̀ ni tí wọ́n fẹ́ ká débi tá a dé yìí. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ọ̀tẹ̀ wọn kó ṣẹlẹ̀ òun láti wà níbi tá a wà lẹ́yìn yìí. Wọ́n sọ pé pásítọ̀ ni òótọ́ nìyẹn èèyàn ṣáà láti ṣiṣẹ́ kó tó wá jọba iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. Bọ̀dọ̀ Ọlọ́run mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ a fi níṣẹ́ lọ́wọ́ ni a dẹ̀ fi dolókìkí ni. Ó mìíní pé a ṣiṣẹ́ yẹn dáadáa ni torí tá a bá ṣe dáadáa ẹ̀rù wa ò ní bá wọn. Wọ́n fẹ́ fi bà wá jẹ́ ni. Bọ̀dọ̀ ọba la wá ṣe iṣẹ́ pásítọ̀ kà la wá ṣe l'Ógbómọ̀ṣọ́. Ẹni tó bá dẹ̀ wá ṣiṣẹ́ ọba ó mọ̀ wípé nǹkan kan dájú because iṣẹ́ ọba iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ni òun ni iṣẹ́ ọba. Ẹni tó bá dẹ̀ wá ṣiṣẹ́ ọba ó mọ̀ pé àwọn ọmọ ìlú iṣẹ́ ìṣàdálẹ̀ òun ni wọ́n fi bẹ̀rẹ̀ ìlú náà. So gbogbo ilé tí wọ́n ń sọ yẹn ẹ má fetí sí o. Àwọn oníbàjẹ́ ènìyàn ni wọ́n. Ìdásí Olúwa dúró ẹ ṣe. Gbogbo nǹkan tí àwọn èèyàn ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé adébí kò sí kankan nínú ẹ̀ tá a máa dá dúró. Mo fẹ́ sọ lẹ́lẹ́kejì gbogbo nǹkan tí olúkálùkù ń ṣe gbogbo nǹkan tí àwọn èèyàn tí wọ́n nígbàgbọ́ sí kò sí eléyìí tí a máa dá dúró nínú gbogbo ẹ̀. Mo fẹ́ sọ lẹ́lẹ́kẹta because màmá mi máa ń sọ nǹkan kan á ní ẹ̀mélòó ni mo sọ mo bá sọ lẹ́lẹ́kẹta ó bí pé òkú pọ̀ dáadáa nìyẹn. Gbogbo nǹkan tí olúkálùkù bá gbọ́ ká tó dé ibí kò sí ìta máa dá dúró níbẹ̀. Wá síbí láti wá já nǹkan tí àwọn èèyàn ń ṣe tí wọ́n ti gbàgbọ́ nínú ẹ̀ wá síbí láti wá dá dúró. Nǹkan kí nǹkan tí ìgbàgbọ́ olúkálùkù bá wà nínú ẹ̀ kí wọ́n máa ṣe lọ. Òun ni wípé ìrànlọ́wọ́ tàbá wá lè ṣe fún ẹ̀yin ìṣẹ̀dálẹ̀ ìṣẹ̀ṣe ìrànlọ́wọ́ tàbá lè ṣe fún yín àtúnṣe. Èmi ò ṣọ̀tá yín ọ̀rẹ́ yín ni mo jẹ́ o. Ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ wa náà jẹ́. Mo ní òṣọ̀tá yín ọ̀rẹ́ yín ni mo jẹ́ o. Àwọn ọ̀tá yín làwọn tó ń sọ nǹkan tí wọ́n ń sọ tẹ́lẹ̀. Ọlọ́run lè fi gbé wa débi ká dé. Ṣé ẹ ní nǹkan kan òun ní pé gbogbo wa a gbàgbọ́ nínú nǹkan kan. Nǹkan tá a lè gbàgbọ́ nínú ẹ̀ gbogbo wa a gbàgbọ́ nínú Elédùmarè. Tẹ bá pè Elédùmarè, tẹ bá pè lọ́lọ́, tẹ bá pè ní nǹkankan ní agbàgbé lágbàgbọ́ nínú ẹ̀. Ọ̀nà tí ìkọ̀ọ̀kan nù wa tó fi ń bá Ọlọ́run ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ Elédùmarè ẹ̀ ṣe oyè olúkálùkù. So nǹkan tẹ́mi fẹ́
fẹ́ sọ fún yín òun ni wípé ọ̀nà tẹ́yìn fi ń ṣe tẹ̀fi débi tẹ́dé yìí ẹ máa ṣe lọ. ọ̀rọ̀ yín ni mo jẹ́ o mi ò sọ́ta mi àwọn adáṣẹ́ ìlú dúró àdá ìgbàgbọ́ ìlú dúró ọba làwa jẹ ọba táwa jẹ yìí lórí gbogbo ẹ̀sìn ni nítorí ẹni tó bá ti wá jọba ó mọ̀ yìí pé gbogbo ẹ̀sìn tó wà nílùú gbogbo ẹ̀ ló máa ṣe. Gbogbo ẹ̀ la máa respect. And nǹkan tí máa sọ fún yín òun ni wípé èmi ò wá tọ́nu anybody sí Kristẹni o, mi ò wá tọ́nu anybody sí Mùsùlùmí, mi ò dẹ̀ wá tọ́nu anybody sí ìṣẹ̀ṣe. Kí olúkálùkù di ìgbàgbọ́ tiẹ̀, èmi mọ̀ gbàgbọ́ tèmi, òun ilé ìtura tèmi. Bọ́dún oníkẹ́jú tèmi mú, tìyín ẹ̀ tèmi. Ìgbàgbọ́ tó bá ti gbé olúkálùkù wa, òun ni kó tì mú. Báwo ni mo ti máa sọ pé ìgbàgbọ́ tìyín kò dáa tó tèmi? Nígbà tó yẹ pé ìgbàgbọ́ tìyín ló gbé yín débi tẹ́ wà. Ìgbàgbọ́ tèmi ló gbé mi débi tí mo wà. Ìgbàgbọ́ mùsùlùmí ló gbé wọn débi tí wọ́n wà. Báwo la gbọ́ máa sọ pé téèyàn kan ni láti ṣe? Eléyìí tí mo sọ fún yìí, gbogbo nǹkan tí wọ́n bá sọ ẹ má gbọ́ o. Ẹnu tèmi lẹ ti gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀. Olóòtú tó yàn ní o, èmi ò mọ ọlọ́pàá, ibi tí bá ń lọ ni máa sọ. Àdìkọ́ tí mo sọ fún yìí, mo sọ láti inú mi. Mo ó gbé gbogbo nǹkan tí mo sọ ó yé yín. Mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù yẹn lọ. wọ́n ní kẹ́ mú ẹ̀kọ́. Ẹjọ́ kẹ́ tó sọ̀rọ̀ nǹkan kan wà tó yẹ kí n tún sọ òun ni wípé ìjẹ́ rí àdúrà tẹ̀ ń gbà ọ̀lẹ́ tí ń ṣe ìṣẹ̀ṣe mo lè má mọ̀ ọ́ ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kí ẹ rántí tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe fún mi òun ni pé kí ẹ máa gbàdúrà fún ìlọsíwájú ìlú yìí. Tẹ́ bá ń dífá ẹ jẹ́ kí ifá yín kó máa wà fún báwo ni ìlú yìí báwo ni ó ṣe lọ síwájú fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Ìyẹn ṣe pàtàkì. Ṣé ẹ rí ìlọsíwájú tá a fẹ́ yìí? Ó ṣe ìlọsíwájú fún àwọn Kìrìsìtẹ́nì, fún Mùsùlùmí, fún àwọn oníṣẹ̀ṣe, ìlọsíwájú fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́. Eléyìí tẹ̀ ló jẹ wá lọ́kàn jù. Tó tẹ́ bá ń ṣe eléyìí tẹ̀ ń ṣe, ẹgbẹ́ máa rántí àwọn ọmọ ìlú yìí. Kí Ọlọ́run kó kó wa kúrò ní oko ẹrú, kọ́nà kó kó wa kúrò ní ààní. Kí Ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kó wà fún àwọn ọmọ wa àtàwọn ọmọ wa. Ẹjọ́ eléyìí tẹ́ bá ń ṣe ẹjọ́ jẹ́ kí eléyìí tẹ́ bá wà lórí àwọn tẹ́ bá wà lórí kí ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ pàtàkì. Nítorí tó bá dá fún àwọn ọmọ ìlú ó dá fẹ́yìn náà. Ó dá fún ẹ̀yin náà. Sọ ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ pàtàkì sí i. Wípé gbogbo ìgbà tá a bá ti rí gbàdúrà, gbogbo ìgbà tá a bá ti ń ṣe eléyìí tá à ń ṣe, ìlú Ògbómọ̀ṣọ́ yìí ẹ jẹ́ kó túbà fún wa, kí ó tura fún wa, kó lálàáfíà. Ẹ jọ̀ọ́ ìyẹn ló ṣe pàtàkì fún wa. Ọ̀rọ̀ ẹ̀sìn kan lèmi mú wá síbi yìí o. Ọ̀rọ̀ ọ̀kan tó jẹ mí lógún òun ni ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ ṣe kan pẹ̀lú ìsàkóso. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí.
kábíyèsí o. Adúpẹ́ ní ọwọ́ ọba wa Ghandi Afọlábí Ọ̀làdọ̀ọ́lé Òrùmọgẹ̀gẹ̀ kẹta fún àyè tí ẹ fi gbà wá àti oore ọ̀fẹ́ tí a ní láti wà níbí lónìí. Inú wa dùn púpọ̀ ní ohun tí a gbọ́ nítorí tí èèyàn bá wà lókèrè wọ́n ní náà lèèyàn máa gbọ́, ṣùgbọ́n nígbà tí èèyàn bá rí ọlọ́rọ̀ tí ó sọ̀rọ̀ àmọ́ tí ọba ṣẹ́kù. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, gbogbo tí ẹ sọ pátá òní ó yé wa dáadáa, ó sì tẹ́ wa lọ́rùn, ó sì gbà wá ní ara mu. Gbogbo ìgbàyó tí a bá ń ṣe wúre nídìí àwọn irúnmọlẹ̀ wa, a máa fi Ògbómọ̀ṣọ́ sí àkọ́kọ́ láti máa gbàdúrà fún Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣe, gẹ́gẹ́ bí àṣeyọsí tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣe bí àti ṣe ní àtìlẹ̀wá, gbogbo ayé náà lọ́mọ̀ wípé àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe bóò ní ìlú ṣe gbòòrò, bóò ní ìlú ṣe dáa, òun náà ni àwọn oníṣẹ̀ṣe òun náà ni a máa ń ṣe. Gbogbo ẹni tó bá sì mọ̀ wá dáadáa tàbí tí ń gbọ́ tí ń gbúrò ẹlẹ́sìn ìbílẹ̀ náà lọ́mọ̀ wípé ẹlẹ́sìn àlàáfíà òun ni wá, àìṣe oníjàgídíjàgan nínú ìlú. Lábẹ́ bẹ́ẹ̀, àwọn ètò tí àwa máa ń ṣe láàrin ọdún, gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá wa tí wọ́n jẹ́ afọbajẹ àti àwọn tí wọ́n jẹ́ olóyè, gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀. Yàtọ̀ sí wípé ká jí láàárọ̀ ká wúre nídìí àwọn irúnmọlẹ̀ wa. Ìlú Ògbómọ̀ṣọ́ alẹ́ ifá tá à ń pè ní ifá àgbàlú tó jẹ́ pé Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n fi dá. Ifá àgbàlú náà ní ilé àràbà ní sí máa wà, àràbàlú. Ó sì ní àwọn ètò tá a máa ṣe ń bẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọọdún, gbogbo ẹ̀ làwọn bàbá wa mọ̀ pátá tí wọ́n bá wa ṣe àlàyé fún yín. Ẹ̀ẹ̀mejì òní ó jẹ́ ìgbà pàtó tá a máa dá tí ọba ti sí ọ̀nà kankan. Alákọ̀ọ́kọ́ nígbà tí ẹ bá ń ṣe ọdún ọba ní January, ọdún gbogbo ìdílé, ó ní àwọn ètò tí a máa ń ṣe ní bíbà yìí. A sì bọ Ọ̀ṣun níta gbangba, ìyẹn ọ̀kankan. Ẹlẹ́ẹ̀kejì nígbà tí àràbà gangan bá ń ṣe ọdún ẹ̀, ó ti ní ojúṣe tí bàbá wa Ṣọ̀ún tí wọ́n máa ṣe láti ilẹ̀ wá tí èsì nǹkan tuntun láti ṣe. Àkókò méjèèjì yìí náà la máa gbé ifá kalẹ̀ nígbà tá a bá ṣe àwọn ètò ọdún wa tán. Ọdún yìí bò ní ó ṣe tó tẹ̀síwájú, bò ní ló ṣe dàgbàsókè. Eléyìí tí mò ń wí yìí ó jẹ́ special prayer, àdúrà pàtàkì ni. Ó yàtọ̀ sí wípé nǹkan kankan wọ̀lú àbẹ́ẹ̀rẹ̀ sí pé kí la fẹ́ ṣe láàárín àràbàlú àti ọba àlú. Àjọṣepọ̀ ó wà tó sì gbọ́dọ̀ dánmọ́rán dáadáa. Nípa tó bí nǹkan kan bá rújú, ọba ní láti ké sí àràbà rẹ̀. Ẹ bá ní wò kí ni nǹkan tí ifá lù kí ló ní á ṣe, nǹkan bá sì jẹ mọ́ á ṣe. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé láti ìgbà tí Ògbómọ̀ṣọ́ ti ń bẹ tí wọ́n sì ti ń dá ifá yìí tọ́jú ifá àgbàlú yìí ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ́. N ò sì torí ẹ̀ pé nǹkan kan kalẹ̀ kọ́ mọ́ yẹn dúrí tó fi tàkókò tá à ń sọ lọ́wọ́ yìí. A nígbàgbọ́ wípé Ògbómọ̀ṣọ́ yìí kò ní bàjẹ́ lórí yín. Lágbára lọ́wọ́ Olódùmarè, ibi tí ẹ fẹ́ mú Ògbómọ̀ṣọ́ lọ, àmọ̀ pé ibi tó ga ni. Léè tí ó jẹ́ wípé nínú àwọn tí ẹ̀ fi yé wa ni wípé ìṣesí ńlá máa rí kìí sí pálátẹnusọ tó yìnbó pè ní action. Àwa náà gbàgbọ́ bẹ́ẹ̀ wípé lágbára lọ́wọ́ Olódùmarè, ní tí ó mú yí àdéhùn padà kò ní ṣẹlẹ̀ sí yín. Lágbára lọ́wọ́ falágbára lọ́wọ́ Olódùmarè, ipò tẹ́ wà yìí, ìjókòó yín kò ní bàjẹ́. Àkókò tí yìí ìlú Ògbómọ̀ṣọ́ á mọ̀ sí rere. Ntí ọmọ tẹnu wa jáde ní gbogbo ìgbà ni pé Olódùmarè ò sì tó ti ṣe irú ilé fún wa kó ti pẹ́. Torí ọdún méjì tá a ti lò kọjá lọ tí ọ̀ṣọ́ba lóyè l'Ògbómọ̀ṣọ́, gbogbo wa la mọ̀ bí ó ṣe rí lára wa, gbogbo wa la mọ̀ bí ìlú ṣe rí. A máa rú ìdàgbàsókè wo lọ́wọ́ àlù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì máa rú ìfàsẹ́yìn wo lọ́fẹ́ dé nígbà tí ò sí ọba lórí ọdún méjì. Nígbà tí Olódùmarè tán wá gbé yé kalẹ̀ wípé kí ẹ wá du ọba lórí wa, kí ẹ sì máa darí ìlú yìí àti agbègbè rẹ̀
lágbára Olódùmarè san ara yóò ní dè yín ojú yóò ní fọ́ o etí yóò ní di o apá yóò ní rọ ẹsẹ̀ yóò ní rọ àìsàn tí wọ́n gbẹ̀yàn dìgbàdìgbà pé lágbájá àmọ̀ tí pé lọ kò ní ṣẹlẹ̀ sí yín o bíbá lologójì àjíǹde ara yóò máa jẹ́ fún yín lákòókò tí ìlú Ògbómọ̀ṣọ́ wà ròjú o ìlú Ògbómọ̀ṣọ́ ó rí ààyè aboyún olé wọn bìtìbìtì rẹ àtẹ̀wọ́ ọ̀tọ̀ wà lábòsàn gbogbo ẹni tí ń wá orí tí ń tọrọ lọ́wọ́ Olódùmarè lákòókò tí Olódùmarè sì fẹ́ ní kọ̀ọ̀kan wa oore ńlá tí wà wọ̀lú tí mèlú títì táyé fi gbọ́tọ̀rùn fi mọ̀ lákòókò ìlọ́wọ́ ọdún ní Ògbómọ̀ṣọ́ wa bẹ́ẹ̀ ni ó ṣe rí ara ọ̀bẹ̀ tẹ̀rù tọ́ma ifá kẹsàn án olùdúmọ̀ rẹ̀ ó ní orí pé mi létí la wọ alákẹ́tù ẹsẹ̀ mékùnà láwọ òkè ìgérò ifá àwọn ọ̀rẹ́ ni báàrẹ̀ máa ń kó nílé oní babaláwo ni mò ń wá kiri mo wá wọlé pé àbí ọmọ bàyàmù èmi ò rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu mo wá wọlé rẹ̀sà òdèdè iná òdì èmi ò rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu àfìgbà tí mo dé fẹ̀rù ìdálé ayé bẹ́ẹ̀ mo gbé rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu mo bá olúye sọ́sọ́ aya rẹ̀ ń dífá ń dároro àrẹ̀mọ́ rẹ̀ sì ń dìbò ó ní gbogbo ẹran tí ń bẹ́lé ó ní gbogbo ẹran tí ń bẹ lóko ẹran olómi lẹ̀gbẹ̀lẹ̀ kan lára dẹ̀ yàtọ̀ ọ̀run mi làwọn bàbá wa fẹlẹ́ dẹ̀ rúbọ ǹjẹ́ èèyàn tó bá fẹlẹ́ dẹ̀ rúbọ bẹ̀rẹ̀ sára ọmọdé wa lọ bẹ̀rẹ̀ àkókò yìí yọ bẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kẹrù kẹmẹ làárọ̀ bẹ̀ àkókò yìí gbogbo aláwọ̀ sí rere lágbára Olódùmarè gbogbo àwọn tó wá wá dúró ọ̀tá lágbára Olódùmarè èyí lẹ́sẹ̀ bọ̀ wọn èyí lẹ́sẹ̀ bọ̀ ọ̀tá ẹ̀ sì rí ẹ̀yìn òdì ìfanijọ́ mo ti dé ilé ayé mo ní wọn ní kénékéné yé lórí ajá bá fẹ́ gbòdò tí wọ́n pè ní ìpínlẹ̀ ẹjọ́ ǹjẹ́ bí ilábàṣọ àwọn agbáàdé rẹ lérí afẹ́gbódó àwọn ní ọmọ láàrin àfòdòdò béèrè kan báṣọ agbáàdé ẹ lérí afẹ́gbódó àwọn ní ọmọ láàrin àfòdòdò ẹ̀yin lẹ́jà ni wọn gbogbo ìyówù tó bá ti wulẹ̀ kó gbé lọ ẹ̀yin lẹ́jà ni wọn bẹ́ẹ̀ ni ó ṣe rí lágbára Olódùmarè nǹkan ò ní sẹ̀mí yín o gbogbo wa pátá nǹkan ò ní sẹ̀mí wa àkókò ọba wa Gáńdì Àfọlábí Ọládùnní òrùmọ gẹgẹgẹta yóò sẹ ẹnì kọkọ wá sí lórí àtẹrù àtọmọ àtìjọ gbogbo wa pátápátá làkókò yóò sẹ sí lórí ìwé ìbẹ yóò sẹ bẹ ìfádé tó lè tolúwo tòfẹ́ tolùgbọ̀nà ọ̀rọ̀ táwọn wá lọ sọ ọ́ ní àdìgún tọ́lá dogun ọdún kàṣà iṣẹ́ àwọn arúgbó lé ni wọ́n ṣe fá fún abowó orí kokoko wọ́n lé lóṣó lòun lóṣó wọ́n lọ́ lájẹ́ lòun mọ̀ lájẹ́ wọ́n ní kí ni wọ́n dé tv sọ̀rọ̀ bí ẹni kìnnà wọ́n láfọ̀ọ́sẹ̀ làwọn ní wọ́n láwọ̀ ìlóṣó wọ́n láwọ̀ ìlájẹ́ wọ́n ní ta ló ń fún tọ́sẹ̀ rí lòun fún láwùsọ̀gún wọ́n ní ta ló ń fún tọ́sẹ̀ rí lòun fún kọ̀ọ̀sọ̀gbọ̀n wọ́n ní ta ló ń fún tọ́sẹ̀ rí lòun fún yayọ́sà àdọ́ta ìjẹ́gbà yìí làkùn kọ́ ń dájá ẹni tó ṣe sùn ó di ìdè gbogbo ẹ̀ tá pátá Olódùmarè ọkọ̀ sí rere àkókò ọba wa Gáńdì Àfọlábí Ọládùnní Ọláoyè Òrùmọgẹgẹ kẹta yọ̀ọ̀sán gbogbo tẹ̀lé tọ́lá sí rere káábíyèsí o káábíyèsí o káábíyèsí o. adúpẹ́ olúwa tẹ̀ wá a sì gbàgbọ́ pé Ọlọ́run Olódùmarè bá wà lókè yóò jẹ́ kí lọ tẹ̀síwájú orí ó sì máa wọ̀ ló wá gbogbo wa tá wà ní ìka agbára Ọlọ́run gbogbo aláàrọ̀dún tí ń bọ̀ àní pẹ̀lẹ́ ẹbí gbọ́ gbogbo awuyewuye tí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní jẹ́ kẹ́ ẹ bọ́ kínní kò ní jẹ́ ẹ bọ́ ìwà ní ìsìn ẹ ti gbọ́ kedere ní ìpínlẹ̀ nu àwọn tí ń tẹ̀tẹ̀ kù tẹ̀ kiri tẹ́lẹ̀ ẹ̀ náà ti rí díẹ̀ ní ìsìn wọn wá díẹ̀ ní kankan lọ́wọ́ o wọ́n ti sọ fún yín wọ́n kálukọ́ máa ṣe díẹ̀. ṣé ẹ bá wá ṣe ẹ ṣe lọ́nà tí ò ní sí mọ̀ dàrú ń bẹ̀ o tẹ́tẹ́ bá gbé wá tí ọba jẹ́ òtún àwọn àtàkùn o dandan ni tẹ́ bá gbé wá bẹ́ẹ̀ ṣe tí ọba rí kedere àtàkùn kẹ́ ẹ má jẹ́ kí kọ́ba yín lójijì. ẹ̀rí pé níjọ́ tí tẹ́lẹ̀ ń ṣe kíní kíákíá náà lásáré lákúra wájọ lẹ́sìn ṣe àfẹ́ẹ̀sì torí kẹ́yìn ò tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọba alẹ́ máa sọ ọ̀tọ̀ ni tí wọ́n gbé wá alẹ́ máa sọ lọ́wọ́ wa já kẹ́ tó ṣe kò ní agbára Ọlọ́run sì máa di ilé oníkálùkù fún àní sì ṣe a sì gbàgbọ́ torí láyé ijó tí kèétí sí gbogbo ẹ̀ ń tẹ́ ẹ bá wí
ẹ̀ló kálukú máa gbà ẹ wá má jẹ́ kí àwọn akọ̀ máa dàrú ọ̀ ẹ̀ bá rí kedere tẹ́ ẹ̀ láyé john tí ó táwọn babalẹ́wò wábí náà là ń tẹ̀lé là ń sì ń gbà yorùbá ní ìsìn tó ayé tẹ ẹ ayé léèsì ó yẹ ká ṣọ́ra. ọlọ́ọ̀dù ó ti yìn á kábíyèsí. Ayọ̀ kó di ẹ̀dá rà so ẹ ṣeun kábíyèsí yóò dá yín so bọ́ bá ṣe yẹ bó ti tọ́ lágbára Ọlọ́run ẹ̀ ní ṣìṣe o.